Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú ọ̀run, a dúpẹ́ fún àánú àti oore-ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ tí ẹ pa wá mọ́, tí ẹ mú wa wà láàyè àti ìmí ìyè yín nínú ayé wa. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí ilẹ̀ ga jù wá lọ. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Olúwa, ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ọkàn àti ara wa ní rere o. Kó sì jẹ́ ọ̀rọ̀ tí a máa mú lò kó ṣe ayé wa ní rere. Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ Ẹtì, ọjọ́ 16 oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ṣáà bẹ̀rẹ̀. A ó mú àkọ́sórí wa nínú ìwé Joshua orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn. Ìwé Joshua orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn tí ó kà báyìí pé, èmi kò ha pàṣẹ fún ọ bí? Ṣe gírí kí o sì mú àyà le. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fọ́ ọ, nítorí pé Olúwa Ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ bá ń lọ. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí ìkẹtàléníogójì ẹsẹ̀ ìkáǹdógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Ìwé Àìsáyà orí ìkẹtàléníogójì ẹsẹ̀ ìkarùndínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún tí ó kà báyìí pé, báyìí ni Olúwa wí, ẹni tí ó la ọ̀nà nínú òkun àti ipa ọ̀nà nínú agbára omi, ẹni tí ó mú kẹ̀kẹ́ àti ẹṣin jáde, ogun àti agbára. Wọn ò jùmọ̀ dùbúlẹ̀ o, wọn kì yóò dìde o, wọ́n run o, a pa wọ́n bí òwú fìtílà. Ẹ má ṣe rántí nǹkan tí ìṣáájú mọ́, àní nǹkan tí àtijọ́. Ẹ má ṣe rò wọ́n. Kíyèsi, èmi ò ṣe ohun tuntun kan, nísinsìnyí ni yóò wù jáde. Ẹ̀yin kì yóò mọ̀ bí? Lóòótọ́, èmi yóò la ọ̀nà kan nínú aginjù àti odò ní aṣálẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ Ẹtì. Mo dàgbà nínú ìdílé tó tálákà o. Mo dàgbà nínú ìdílé tó tálákà gan-an. Bàbá mi tálákà gan-an. Ó sì tún fẹ́ ìyàwó méjì àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ó tún ní oko kékeré tí kò lè tọ́jú gbogbo ilé tí ó bá kú o. Nítorí náà mo pinnu pé èmi kò ní kú bí akúṣẹ̀. Mo sì mọ̀ pé ọ̀nà kan ṣoṣo tí ó jẹ́ ọ̀nà àbáyọ tó wà ní kí n kàwé dáradára ní ilé ìwé. Mo kàwé dáradára o. Wọ́n sì gbà mí wọlé sí ilé ìwé girama ti Iléṣà. Ṣùgbọ́n nígbà tí èsì ìdánwò jáde, màmá mi pè mí sí yàrá. Wọ́n sì wí pé, ìwọ ọmọ mi yìí, kí ni ò ń gbìyànjú láti ṣe? Ó mọ̀ pé a kò lówó. Ó sì wá sọ fún mi pé o fẹ́ lọ sí ilé ìwé girama. Lẹ́yìn náà, wọ́n bẹ̀ mí, jọ̀wọ́ ọmọ mi, Kérésìmesì ń bọ̀ o. Màá ra aṣọ tó dára fún ọ. Gbàgbé nípa ilé ìwé girama tó fẹ́ lọ yìí o. Mo sọ fún wọn, n kò fẹ́ aṣọ Kérésìmesì o. Mo fẹ́ lọ sí ilé ìwé ni o. Èyí jẹ́ ní ọdún 1955. Láti fi bó ṣe ká mi lára tó hàn, mo kọ̀ láti jẹun fún ọjọ́ méjì. Mo sì ṣetán láti tẹ̀síwájú ní ọjọ́ kẹta. Nígbà tí bàbá mi àti màmá mi wọ́n lọ wá owó díẹ̀ láti san owó ilé ìwé mi. Lọ́nà kan àbí lọ́nà mìíràn, mo parí ilé ìwé girama o. A sì gbà mí wọlé sí ilé ìwé gíga tí ó sì fi dé títí tí mo fi dé ibi tí mo dé lónìí. Àṣeyọrí kì í wá sọ́dọ̀ àwọn tí wọ́n kọ́kọ́ ń ronú ohun ìdíwọ́ wọn. Wọn kì í lè gbé ìgbésẹ̀. Ọ̀lẹ ènìyàn wí pé, kìnnìún ń bẹ ní ọ̀nà, kìnnìún ń bẹ ní ìgboro. Ìwé Òwe orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá.
láì náání àwọn ohun tó lòdì sí ọ. Tí o bá lè gba àwọn ìdíwọ́ yìí, tí o lè gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan, tí o bá sì gbé ìgbésẹ̀, àṣeyọrí ń dúró dè ọ́ níta o. Rí àwọn ohun tí à ń pè ní ìdènà yìí gẹ́gẹ́ bí ìdánwò tó yẹ kí o ṣetán sì wò irú ọ̀tá tí o bá ṣẹ́gun tó dojú kọ ọ́, tí o sì ṣẹ́gun rẹ̀. Òun ni ó fi ṣe òdiwọ̀n rẹ. Bí ọ̀tá bá ṣe tóbi tó, bẹ́ẹ̀ ni àkọ́lé náà yóò ṣe tóbi tó. Bí àdojúkọ rẹ bá ṣe ní agbára tó, bẹ́ẹ̀ ni ìpele àṣeyọrí rẹ yóò ṣe ga tó. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń mọ àwọn olùborí tó gbéwọ̀n jùlọ nínú ẹ̀sẹ́ kíkàn. Ṣùgbọ́n bí o bá béèrè káàkiri, ènìyàn péréte ló mọ àwọn tí ẹ̀sẹ́ wọn kò gbéwọ̀n púpọ̀. Ìdí tí ìtàn àṣeyọrí mi fi gbádùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé àtàpátá dìde ni mí. Gbéra nílẹ̀ kí o sì dojúkọ àwọn ìdènà náà. Èrè rẹ̀ pọ̀ jọjọ o, ṣùgbọ́n ẹ̀yin mú ara lè kí ẹ sì dẹ ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò lérè. Ìwé Kíróníkà kejì orí 15 ẹsẹ̀ 7. Kókó pàtàkì: kò sí ìdènà tí o kò lè borí tí o bá ní Kristi nínú rẹ. Kò sí ìdènà tí o kò lè borí tí ìwọ bá ní Kristi nínú rẹ. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 13. Kì í dùn kó pọ̀ sókí lọ́bẹ̀ oge. Olúwabùkọ́lá Ayako ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.